mo tún dé o ẹ pé wọ́n wọlé òun mọ́ rọra wọn wálẹ̀ yí wá róko wọn sì wálẹ̀ yí wá yẹ ẹ̀nà ẹ̀sà pípé yìí ládàáni wáyé fi rán mi sílẹ̀ ayé kàngó kàngẹ̀ ìlágógó ìdùnnú rò nílé Bọ́lárìn wá torí òní ogúnjọ́ oṣù kọkànlá ọdún ní ṣàyájọ́ ọjọ́ tá a bí Dr. Adémọ́lá Bọ́lárìn wá sínú ayé ń bí ọjọ́ ayọ̀ yín lò níjẹ́ o àyájọ́ ire ni ọmọ Bọ́lárìn wá ọjọ́ ìbí rẹ̀ kó mọ́ nídọ̀ ọjọ́ ìbí fún ọ lórúkọ Ọlọ́run ọba kò sẹ́ni tó lè róhun kóhun gbà bọ́lọ́run ò bá yọ̀ǹda rẹ̀ fún nínú ayé ń bí o ọmọ kì í pẹ́ dàgbà rárá mebí fẹ́ni Olódùmarè bá dẹ́mi rẹ̀ sí ní nínú ayé ń bí Adémọ́lá ọmọ Bọ́lárìn wá àfijú ẹnjìníà tó kárí ayé tẹ̀bí tará nígbà ọdún pẹ́ abọ́ ọmọ pé àrídùnnú ọmọ ni wọ́n jẹ́ lórúkọ Ọlọ́run ọba aṣọ yìí rẹ ọmọ ní fàyà ọmọ táyé lóòlù èjì rẹ mọ́ gbọ́ bí mo ti ń wí o ọmọ Táíwò Bọ́lárìn wá èjì rẹ ará ìṣòkun ẹ̀dùn jọ bí ọmọ ẹ̀dùn tí ṣeré orí igi òbẹ́ kì í ṣe fẹ́kẹ́ ẹ̀ṣọ́ o ó bẹ́ sílẹ̀ alákìsà ó sàlákìsà àdó nígbà aṣọ wíní lójú orogún o èjì wọ̀rọ̀ lójú ìyá rẹ̀ èjì ń bá fẹ́ ń bá yọ olóríire ní bẹ́dùn ọ̀kan ṣoṣo ni mo bèrè jì ló wọlé tọ̀ mí wá àbọ̀ ọmọ pé bàbá rẹ̀ ní gbajúmọ̀ ọmọ tí ń gbàdọ̀bálẹ̀ bàbá tí ń gbàkúnlẹ̀ ìyá tó bí lọ́mọ ọmọ Marion Victoria Bọ́lárìn wá tí ń ṣọmọ bíbí Freetown ní Sierra Leone ọ̀sìn mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi torí wọn ló lò ní ọ̀sìn mọ́ dájọ́ jọgọ̀jọ́ tó rọ́dún rẹ̀ lóde bàbá Adéfọ́lárìn mọ́ gbọ́ bí mo ti ń wí o bàbá Adédàpọ̀ mọ́ gbọ́ dídùn ẹnu mi èmi fẹ́ tẹ̀kọ́ létí mo fẹ́ ṣe kọ́mọ́kóbó mo fẹ́ rè láwọn bàbá rẹ̀ torí ọmọ ọba ni wọ́n jẹ́ wo kì í ọ́ bí ológun ẹrú o má kì í ọ́ bí oníwọ̀fà ọgbọ̀n ọmọ alára má kì í ọ́ bí ológun kẹ́kẹ́ o wo kì í ọ́ bí ọlọ́gbọ̀n àbàjá torí èmi mọ̀lẹ́ bàbá tó bí ọlọ́mọ ni arámọ̀pọ̀ Èkìtì níṣẹ́ láwọn bàbá rẹ̀ èmi fòrí balẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ kí n tó wọlé wá ọmọ alára o ọmọ alára ọmọ wa ọmọ ẹkùn ni wọ́n pò kí ilé àwọn bàbá rẹ̀ ọmọ alára jì sáwọn ọkọ̀ abẹ́múrojó ọmọ olúwara òjì ajíwájíwá ìlẹ̀kẹ̀ ọmọ ọ̀pẹ̀tẹ́rẹ́ ulé ànáyè abọ́ ọmọ gbẹ̀yìn lọmọ orí àrìrè rùkẹ́ ìdádé àkúnjí ìwájíwá ọní àgbògbò mọ̀ ọjà ọmọ ẹkùn sọ́ni gẹ̀rẹ̀hù ni wọ́n pò kí ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ wa ọmọ ẹkùn láòfin ọmọ ọlọ́dẹ lódù ọfà òjò gbẹdẹ lórí ògún ọmọ alálàkọ̀wé mú díṣẹ̀rin ọmọ aláyàn mi kàtà mẹ́fà ọní ọ̀tá ṣàṣà nínú àga òyìnbó amúlégbàǹgbà lálákọ̀wé ọmọ alára mọ̀kànléjì dọ́gbọ̀n agogo dẹ ọmọ alára ìṣá o ọmọ ẹyẹ tẹ orí ògún kan ọba ti pa ọ̀pẹ yẹ ọba alára múṣu yíṣe mọ́mújàmúnà jìnnìṣe òṣà alára jìnnà tèmi ti pé rọ́rọ́ àbọ̀ ọmọ pẹ́yìn lọ́mọ ajísùnwọ̀n ajífọ́ ọjọ́ gbogbo dára bí ebi ọmọ oríire yìí dáadé o ọmọ eléyìí kúnlé àdéwúre wọn a mọ̀ pé òṣà òkè jẹ́ ń dàbí onílé yìí bí wọ́n bá dàbí onílé yìí o ọmọ Bọ́lárìn wá wọn ò ní lè fi wájọ nílé yìí rárá Adémọ́lá mọ̀ gbọ́ bí mo ti ń wí o ọmọ Bọ́lárìn wá tó fi Brisbane Queensland ní Australia ṣebùgbé àyùnlọ àyùbọ̀ lọ́wọ́ yẹnu mi bá ṣe Ọlọ́run Olódùmarè ni ọmọ ọlọ́rẹ́ ó sì túmọ̀ bọ̀ ọ̀rẹ́ ní lórúkọ Ọlọ́run.
ti pẹ́ láyé tó ọmọ ni mo sáré ọmọ láṣẹ àdáni wáyé àbọ̀ ọmọ pé látọjọ́ tọ́lọ́run ti buyọ̀ já òkun kò sọ adùn rẹ̀ nù rí o adùn ọmọ ní kúrò nínú ọ̀rọ̀ rẹ̀ lórúkọ Ọlọ́run ọba ohun rere gbogbo tó yẹ ọ́ kọmọ nítàsé rẹ̀ láṣẹ àdáni wáyé níwòyí àmọ́dún o